nulẹ̀ àtọ́rọ́ àmì ìjìnlẹ̀ wa mi wọ́n á ká ọmọ nulẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ń yìnbọn so bàṣẹ sáré gírígì ni àárọ̀ lọ bẹ̀ bàtà máa débẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ bọ́ nulẹ̀ so abájú gbogbo bí wọ́n yìnbọn sí gbogbo ara tó tẹ́lẹ̀ bọ̀ àwọn ọlọ́pàá àwọn panápaná pé wọ́n á bá wa pa. ẹ̀ẹ́dẹ̀ báyìí nìkan kan bẹ́ẹ̀ gbà ìpàdé. ṣé panápaná ni ó pa. àwọn panápaná náà pa bẹ́ẹ̀ ẹni lọ sọ́ọ̀bù ìjọba bẹ́ẹ̀. Sàlẹ̀ àná awúgbọ́ bí ọ̀rọ̀ àhesọ pé wọ́n fẹ́ fi yín jẹ olórí ikọ̀ Àmọ̀tẹ́kùn ǹjẹ́ wọ́n ti bá yín sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ tá má fi lọ yín iṣẹ́ máa gbà. wẹ́ èmi ò jẹ orí Àmọ̀tẹ́kùn kankan ohun tí mò ń fà kò sí èmi ò nídìí Àmọ̀tẹ́kùn kọ́mọ̀ fi mi jẹ Àmọ̀tẹ́kùn kankan ohun tí mi ń sọ ni pé Fúlàní agbénipa ti ń pa àwọn bàbá wa àwọn àǹtí wa tó ń rìpù wọn tó ń jí wọn gbé wọ́n fi ilẹ̀ bàbá wa lẹ̀ wọ́n jẹ́ ká gbégbé àlàáfíà lórí ilẹ̀ bàbá wa ohun tí mi ń fà ni èmi ò nídìí political appointment kan tàbí ẹgbẹ́ oyè kankan lọ́dọ̀ ẹni kankan mi dẹ̀ nídìí owó kankan lọ́dọ̀ ẹni kankan pé kí wọ́n fi fún mi mi yọ sọ so ohun tẹ́mi ń sọ ni pé wọ́n jẹ́ kálàáfíà wà káwọn fámìlì wà lórí ilẹ̀ wa sẹ́mi ní ọ̀tẹ́. oríṣiríṣi àwòyẹ là ń ṣe. ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé bí pólì ò bá pa ní tòde lè pa ní àwọn tí wọ́n wá ṣiṣẹ́ yẹn tí kò bá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kan nínú tí wọ́n ń sọ̀pọ̀tì àwọn Fúlàní ajínigbà yẹn nínú wọn ò lè já wá sí old house nìyẹn so ìyẹn mo fẹ́ kẹ́ mọ̀ ìgbà táwọn ṣe lè jà ṣebí ní wàásù mílẹ̀ kí wọ́n bá mi ibi tí mò ń gbé lọ kẹ́ wá sọ ara yín àṣàlágbára káwọn pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ẹ̀ẹ́dẹ̀ wà lójúmọ́ mọ́tá yóò rí yín pé tó afẹ́ lọ bàjá á lè mọ̀ pálágbára ní. ẹ wò pé àwọn Fúlàní ló ṣe ìrẹ́lẹ̀ no mi mẹ́tọ́ ṣe tó mi bá wọn bẹ̀ àwọn àbúrò mi tó wọ́n wà ń bẹ̀ náà lè explain àwọn méjèèjì náà lè ṣàlàyé bó ìṣẹ̀lẹ̀ so èmi ò ṣe mo dẹ̀ ti report fọlọ́pàá àwọn ọlọ́pàá ti wá bẹ̀ wọ́n ti wá wò. kẹ́nikẹ́ni ò fi ara pa. no ẹnì kankan fara pa. ọ̀rọ̀ kan jáde lánàá láti ọ̀dọ̀ Babafẹ́mi Òjòdú ó ní pé ṣiṣẹ́ fún aṣíwájú rí pé àwọn bẹ́ẹ̀ ní kẹ́ má da Èkìtì lóńgbà kan ẹjọ́ kílẹ̀ ní sọ sọ̀rọ̀ náà. àkọ́kọ́ náà ṣe bá aṣíwájú ń bẹ láyé ẹni lọ interview wọn pé ẹgbẹ́ ti ṣègbésẹ́ fún Sunday Igboho tẹ́ ń bá yín ṣiṣẹ́ èní nìyẹn ẹnìkan tí mo tẹ̀lé ní òṣèlú àwọn méjì ni bàbá mi Lámàdé sínú ẹ̀kọ́lọ́fọ̀rùn kẹwọn àti bàbá mi sẹ́ńtà Adéwọ̀lú Rasheed Ládọjà àwọn nìkan mo tẹ̀lé lẹ́yìn àwọn èèyàn mi olóṣèlú kẹ̀kẹ́ ṣiṣẹ́ níbi tá ti mọ̀ pé Òjòdú àgbọ̀nà pọkùnrin yẹn òpùrọ́ ni ó ní 2009 bàbá Adédìbú kó ní mo sọ pé bàbá Adédìbú ló rán mi wá sí Èkìtì láti wá ṣiṣẹ́ fún PDP àrí meanwhile bàbá Adédìbú kú ní 2008 so àwọn olóṣèlú fẹ́ wọnú struggle gbogbo táǹsì lọ́wọ́ láti fi da gbogbo ètò yẹn rú settlers stand torí political appointment tí wọ́n táwọn ń sáré kiri bọ̀ ó tí mo fẹ́ kọ́ mọ̀ ni pé ìyẹn lè pa messenger bọ̀ kò lè pa message so gbogbo táwọn ṣe yẹn kò dí mi lọ́wọ́ nǹkan tí mo face àní gbogbo Fúlàní ajínigbé sẹ́ẹ̀ tó ń disturb àwọn family mi lórí ilẹ̀ bàbá wa wọ́n fi bẹ̀ tó ń boko wa jẹ́ tó ń kidnap àwọn family mi tó ń pa àwọn èèyàn mi ẹ wo irú àwọn èèyàn ńláńlá tó ti pa lórí ilẹ̀ wa àwọn yẹn là ń bá fà kán kúrò mẹ́ kán máa lọ gbogbo yìí táwọn ń sáré kí tó ń lọgbọ́n tó ń parọ́ kiri Òjòdú kan tálẹ́ mọ̀mọ́ tó jẹ́ bẹ́ẹ̀ tó bá mọ̀ pé èmi àtò ń ṣe mítì ní Ìbàdàn lóòótọ́ ẹ̀kan kọ́ fọmọ tó bí búra pé kọ́ mọ̀ lójú dànù tó ń bá parọ́ lórí ọ̀ tó fẹ́ sọ yìí tó ọ̀tẹ́ òyìn bẹ́ẹ̀ lọ ẹ ṣe. Napad. FM. We can do the press criminal. Yeah. Where can we? Press text. Belatile, coach, where are we going to do? Belatile. I need to tell you, like, now what to do? I'm Baba sọ̀rọ̀, wọ́n fẹ́ address wa. Ẹ fèsì wa, no, wọ́n fèsì wa, ẹ fèsì wa. Ó fẹ́ address your youth or your Yoruba Youth Council. Hold on, no. So ti yá lámpàdé gbé kíní ká ṣe ìṣẹ́jú márùn-ún ká máa lọ lé wa. Kún lédà o. Àwọn táǹkì tó nìyẹn. I'm sorry. Okay. All right. For record purpose, can we meet you? Your name and what you represent. Ààrẹ Barrister Oladosun Ada, President Yoruba Council of Youth Worldwide.
What message do you have for Nigeria or for your wife all over the world? Well, we are pleased to address the gentlemen of the press. We are aghast and taken aback on the state of insecurity nationwide, but particularly the recent happenings in the southwest region has more to meet the heights. We are concerned that in the recent times, the daughter of Chief Fasoranti was killed in a gruesome manner by the herdsmen. Oba Olufon was killed by Fulani herdsmen. Our communities and towns were ravaged. Families were thrown into darkness overnight. And these issues call for huge concern for all Nigerians domiciled in the southwest. The issue at hand is not an issue of ethnicity, it's not an issue of bigotry or issue of communal war. It's an issue of war against insurgency, terrorism and banditry in Yoruba land. And our own effort is that for the government and governors within the southwestern region and Nigerian Governors Forum to have convoked a meeting with the Miyetti Allah Association without the victims, without those that were being affected. We have shouted to the high heavens and given ultimatums severally against the insurgents. It will be a crocodile tears for the Miyetti Allah to now come out and told us that they are going for a search of the criminals. They should know these criminals. You should be able to identify them if truly they are Fulanis. We don't hate Fulanis, we don't hate the Hausa, but we hate the criminals that are hiding under the cloak of Fulani herdsmen to wreak havoc in our farms, that have taken advantage of our meekness, of our hospitality and candor, to wreaking havoc. That is what we stand against. We stand against insecurity, we stand against terrorism, and we are calling on our governor to retrace their steps, that the victims are those that they ought to pay more attention to, not the oppressors. Those people that came here yesterday, we know that they've come to appeal, but they make a more referral of gesticulating in a melancholic manner that we are beef eaters, that we are party freaks, that we only serve them meat, and that is what Yorubas are known for. And our governors were clapping when death, sorrows were in the land. This is our concern, and that is why we are saying that whatever it is, an inquiry, a commission of inquiry must be set up by the governors of Southwest to reinvestigate and begin to rechannel the issue of Fulani herdsmen, because we believe this is not a one-sided issue. It requires us to also meet with us and let us know where they stand for their people. So who are you expecting at yesterday's meeting in Akure? Because it's like you don't like the kind of people that are debating. Who are you expecting? We have stakeholders in Yoruba land. We have our Obas in Yoruba land. We have critical leaders of thought in Yoruba land. We have agitators in Yoruba land that we all have been yearning. That yesterday meeting is not a one-off meeting of just coming and say bye-bye. This issue of insecurity is not a one-off meeting. Though there are resolutions, but those resolutions, how many resolutions have been met? There was security summit that was held in 2018, 2019. Resolutions were passed. For it not to be a paper tiger resolution, we believe that there is a need for collaborative effort in this regard, and that is where we stand. Okay, ní Yorùbá ẹ jẹ́ kí á mọ̀ yín sá. Èmi ni orúkọ mi ni Ààrẹ Barrister Ọládọ̀tun Hasan, Ààrẹ àgbáyé fún ìgbìmọ̀ àpapọ̀ ọ̀dọ́ Yorùbá lágbàáyé, olùtàmọ̀ sí Yorùbá Council of Youth Worldwide. Ọ̀rọ̀ tẹ́ ń bá àwọn ẹ̀sọ́ lé ìbò yìí kí ló dá lé gan tẹ́ bá ní ká ṣe lálàyé. Pàtó nǹkan tá à ń sọ ni pé
ìpani ní ìfọ̀nàfọ̀ṣù nílẹ̀ káàárọ̀ òjìrè lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ nǹkan tó kan wá lóminú, ó jẹ́ nǹkan tí kò dùn mọ́ wa nínú. Kò sí ẹni tó bá rántí bó ṣe pa ọmọ bàbá Fásọ̀rántì tínú ẹ̀ máa dùn lénìí. Kò sí ẹni tó bá rántí iye èèyàn tí ó ti lọ ní Benin Ọ̀rẹ́ road lẹ́jọ́ mẹ́ta yìí. Àwọn Fúlàní ajínigbé ni wọ́n ń ṣe ọṣẹ́ burúkú. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ó kàn àwa ọ̀dọ́ lóminú, kò tẹ́ wa lọ́rùn. Nítorí la ṣe ń fi ẹ̀rúnú wa hàn pé gbogbo bí ọ̀rọ̀ lẹ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń lọ lénìí, federal government, state government, local government, ó yẹ kí wọ́n declare state of emergency, ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ààbò ní bó ti tọ́ àti bó ti yẹ. Lórí ìpàdé tó wáyé lákùrẹ́ nǹkan kílẹ̀ rí sí ìpàdé táwọn gómìnà ṣe. Ìpàdé tarí lànà ẹ̀ ó kan mí lóminú pé wọ́n lọ sọ ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn. Àwo fídíò pàdé yẹn rí pé àwọn báwọn èèyàn ṣe ń pàtẹ́wọ́ tó ń rẹ́rìn. Irú pàdé bẹ́ẹ̀ yẹn, ìpàdé yẹn kò ń ṣe ìpàdé tó le jù ní, tó yẹ kí àwọn tí wọ́n ń pa lára ó yẹ kí wọ́n wà ń bẹ̀. Àwọn tí ó ń pa lára nìkan ló wà ń bẹ̀. Àwọn tí ó ń pa lára nìkan ló wà ń bẹ̀. tó gbogbo ohun tá à ń sọ yìí ó ṣe pàtàkì pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó jẹ gbogbo wa lógún, àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ gbogbo wa lógún. Fún tó yẹ la ṣe ń sọ fún President Muhammadu Buhari pé gbogbo ọ̀rọ̀ ìjàngbara tó ń lọ ní ìsìn pẹ̀lú Àmọ̀tẹ́kùn ni o, pẹ̀lú gbogbo àwọn jàǹjàgbara ó yẹ kí ìjọba kó gbogbo wa pọ̀ ká lè sọ ọ̀rọ̀ ètò àti ààbò ní bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú òtítọ́. Ọ̀rọ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sí àti pọ̀tẹ́. Ààrẹ Barrister Ọládọ̀tun Abbas.